Àgbàlá Gabriel yìí ó fẹ́ ṣẹ̀wọ̀n. Mo mọ̀ pé bàbá wa olùgbèjà ọmọ òrukàn, bàbá wa tó ń gbèjà aláìlára, Chief Fẹ́mi Fálànà, mo mọ̀ pé wọ́n láti máa gbọ́ nǹkan tá à ń sọ yìí. Bí wọn gbọ́, à á pè wọ́n. Ọ̀rọ̀ ilé Muyideen ó ti di wàhálà o. Ẹ̀yin èèyàn ẹ bọ́ síbẹ̀ wá gbọ́. Bàbá Kúnlé Ológun Dúdú ti jáde o. Wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan. Kódà ọ̀rọ̀ yìí lágbára débi pé ní tí Àgbàlá Gabriel ò bá sọ̀rọ̀ ẹ̀ yóò ṣẹ̀wọ̀n. Bàbá Kúnlé Ológun Dúdú wá tú àwọn àṣírí kan lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ṣe ń dá ọgbọ́n lórí ọ̀rọ̀ ilé Muyideen. Ẹ wo ẹ̀yin èèyàn, kódà bàbá Kúnlé Ológun Dúdú sọ débi pé wọ́n ní àwọn ó pè bàbá ògbóǹtarìgì adájọ́ ni ìyẹn bàbá Fẹ́mi Fálànà páwọn ó dẹ̀ tó pe Oríyọmí Àmọ̀sát tí wọ́n gbé ọ̀rọ̀ yìí sórí afẹ́fẹ́ wípé Àgbàlá Gabriel kò tó bẹ́ẹ̀ lórí ilé Muyideen àti ilé bàbá Suebebe. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, kí lẹ̀yin náà rí sí fọ́nrán tó ń lọ lórí ẹ̀rọ ayélujára yìí? Ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀. Ntẹ́yin náà bá fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa. Fáfàní ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ lè mọ ìdànfààní bá a bá ṣe ń mú fọ́nrán wá. Because à á dá sí, à á dẹ̀ ti àwọn èèyàn lẹ́yìn, wọ́n á gbé lọ sí court. Ìwé ilé wà lọ́wọ́ ẹni tó ní ilé, ẹ wá ní kò gbé bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin ò ẹ̀rù gbẹ̀yìn ọ̀rọ̀ kẹ́ tó sọdọ̀ ẹ̀ bá ọ̀nà. Àbí ilé tí wọ́n ti kọ́ fún Suebebe tí Suebebe ní, tí ò bá gbé bẹ́ẹ̀ mọ́ ẹ̀ ní right láti gbéyàn lọ bẹ̀. Ìjọ kọ́ ló kọ́lé fún, foundation kọ́ ló kọ́lé fún. Àwọn aráàlú ṣojú wa lẹ ṣe ń pe gbogbo èèyàn tí wọ́n dáwó jọ fún Muyideen tó dẹ̀ torí Muyideen tó ń kọ́lé yẹn, wọ́n wá kọ́lé tán, ẹni Muyideen ò wá bẹ̀ mọ́. Tí Muyideen ò bá wá bẹ̀ mọ́, táwọn kan bá wà lábẹ́ bíríìjì, ẹ̀ ń lo Èkó lọ kó ara bíríìjì wá. Àbáwọn táráàlú ò mọ̀ tí wọ́n dáwó ilé fún náà fẹ́ máa gbénu ilé yẹn. Àgbàlá Gabriel yìí ó fẹ́ ṣẹ̀wọ̀n. Mo mọ̀ pé bàbá wa olùgbèjà ọmọ òrukàn, bàbá wa tó ń gbèjà aláìlára, Chief Fẹ́mi Fálànà, mo mọ̀ pé wọ́n láti máa gbọ́ nǹkan tá à ń sọ yìí. Bí wọn gbọ́, à á pè wọ́n, à á pe àkíyèsí wọn sí. Wọ́n á ràn wá lọ́wọ́ láti rí wípé àwọn oníjìbìtì kan wọn gba ilé onílé tà. Ọ̀dẹ̀ ni wọ́n, ó mọ ohun tó yẹ kó ṣe. Èké jìbìtì ni ò jẹ́ kó mọ nǹkan tó ń sọ. Àti kọ́lé fún Muyideen, tí Muyideen ò bá wá mọ́, tí ò gbé bẹ̀ mọ́, ẹ pe Muyideen wá èlò ló fẹ́ ta lé ẹ yìí, torí ilé Muyideen ni kì í ṣe ilé foundation. Ilé Muyideen ni kì í ṣe ilé Àgbàlá Gabriel. Muyideen ló ní ilé yẹn. Bàbá Suebebe ló ní ilé yẹn. N tà ń sọ ń jọ sí táwọn ajá fi ń gbó mọ́ mi nìyẹn. Muyideen ló ní ilé, bàbá Suebebe ló ní ilé. Tí wọ́n bá láwọn ò gbé bẹ̀ mọ́, ẹ pè wọ́n kẹ́ béèrè lọ́wọ́ pé èlò lẹ fẹ́ ta lé yín. Oye báyìí la fẹ́ tà, kẹ́ negotiate, kẹ́ sanwó wọn fún wọn kan máa lọ. Tó bá wù yín kẹ́ wá máa decide wèrè, kẹ́ take wèrè decision tẹ́ fẹ́ take. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ìgbà tí mo jáde tí mo ń sọ lọ́jọ́ kìíní àná, àwọn dìgbòlugi fẹ́ gé mi jẹ. Ń sìn báyìí wá yọjú àbí ò yọjú. Ọmọdé bùrókò ni, ó ń bojú wẹ̀yìn, kì í ṣe òjò ló ń jà. Oorun mélòó ló sùn bẹ́ẹ̀? Ìyẹn ò lè possible. Gbogbo ọmọ Nàìjíríà ti létoko ni wọ́n kọ́lé fáwọn pípù yìí, wọ́n wá kọ sínú ọgbà wọn. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Kúnlé Ológun Dúdú. Wọ́n ti yànnàná ọ̀rọ̀ nípa ilé Muyideen tí Àgbàlá Gabriel tó lọ bẹ̀ lánàá, tó sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kan. A ní tọmọdé bá ń gégi nígbó, àgbà ni ó mọ ibi tó máa wó sí. Ẹ wo ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ tó gbọ́n ẹ lákòókò, ẹ tó wá lọ gbọ́n tí bàbá Ológun Dúdú sọ. Wọ́n ní tí Àgbàlá Gabriel tí ò bá ti fẹ́ ṣẹ̀wọ̀n, kódà wọ́n ti láwọn máa pe bàbá Fẹ́mi Fálànà, ìyẹn ògbóǹtarìgì adájọ́ ilẹ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ yìí. Ìpè àwọn sì rẹ̀ pé Oríyọmí Àmọ̀sát. Ẹ má wá jẹ́ ń gbọ́n ẹ lákòókò ẹ̀yin èèyàn wa. Fáfàní ẹ̀yin tẹ́ ti subscribe sórí ètò wa. Ẹ subscribe sórí ètò wa kẹ́ lè mọ ìdànfààní bá a bá tó ṣe mú fúnra wa.
fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé. Ẹ share fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ fà ẹ bá wa subscribe sí lágbára Ọlọ́run Elédùmarè. Ọwọ́ tẹ́ fi ń subscribe ọwọ́ náà ohun rere lẹ máa fi ṣe. Ó yá, ẹ jẹ́ ká tún wá lọ gbọ́n tí bàbá ológun dúdú Kúnlé Ológun Dúdú sọ nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. ọjọ́ mélòó ló ti gbé inú ilé yẹn báyìí? ẹ wá fẹ́ sọ lédi ilé foundation, ilé bàbá Suebebe ẹ fẹ́ sọ di ilé foundation. ẹ kò ní í rọgbọ. àwọn wèrè kan lè sọ pé kó ṣe bẹ́ẹ̀, but àwọn ọlọ́gbọ́n á sọ fún wọn pé tí mò ń sọ yìí ló yẹ kó jẹ́. ilé yẹn ò ń ṣe ilé foundation, foundation kan ló ní ilé. ariwo bàbá Suebebe lẹ ń pa, àmọ́ yín ní foundation ń gbà yẹn. ṣé wàá fẹ́ lu jìbìtì ń sẹ̀ ń béèrè ẹ̀ ń gbé foundation wọlé? Who are the foundation members? ara ń tà ń sọ lẹ́rí yìí, ohun tá à ń sọ ló dé yìí. Muyideen òun ló ní ilé yẹn, ìwé ilé wà lọ́wọ́ ẹ̀. ṣé dandan ni kó bá yín gbé ni? ṣé bẹ́ẹ̀ fẹ́ kọ́lé fẹ́ ràn lọ́wọ́ ni? ṣé chọ́ọ̀chì lẹ fẹ́ ràn lọ́wọ́ àbí foundation? ṣé owó foundation náà fi kọ́ bẹ́ẹ̀ ni? àbí wọ́n lọ gun foundation nígbà yẹn? kó dárúkọ foundation tí wọ́n fi ń polówó ẹ̀ ńgbà yẹn, Àgbàlá Gabriel foundation. àwọn foundations wo ló ń ṣe? kí làwọn kan tó ń ṣe nínú foundation company àbí NGO ẹ̀? at the same time ló wá dojú ẹni arọ̀ lóyè. ń sìn báyìí àwọn tó nílé bàbá Suebebe tá à ń sọ ń jọ́ sí tẹ̀lé kọ́lé fún. ṣé dandan ni káwọn ọmọ ìwà máa gbénú chọ́ọ̀chì ni? tí wọ́n bá ń ṣe Christian ńkọ́? tí religion yẹn gan tí ò bá ń ṣe choice wọn ńkọ́? ṣé ọmọ tó jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ àbí tó ti ń lọ school jìnnà kó wá máa gbénú ọgbà ẹ̀ torí ẹ̀ kọ́lé fún bàbá Suebebe? ṣé bẹ́ẹ̀ ló yẹ kó kọ́lé ẹ̀ sí? ṣé inú ọgbà ló yẹ kó kọ́lé ẹ̀ sí? ẹ wá kọ́lé síbẹ̀ sí Suebebe kú, ṣé wọ́n sin síbẹ̀? wọ́n ṣe aláàkán sin síbẹ̀? at the end of the day Suebebe ti lọ, Muyideen ti lọ, ilé nì. ẹ wá láwọn kan ò rí lé sùn. tó bá rí lé sùn, inú apàtímẹ́ǹtì tí Àgbàlá Gabriel fúnra ẹ̀ ń gbé, kò ṣe kó wọn lọ bẹ̀. gbogbo àwọn tó dáwó jọ tán fi kọ́ àwọn ilé méjèèjì yìí, kì í ṣe pé wọ́n kọ́ fún foundation, wọn dẹ̀ kọ́ f'Àgbàlá Gabriel. ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tí ilẹ̀ ilé yẹn wà tí wọ́n fi ń dáwó, bóyá tí wọ́n bá ti make correction tàbí kán ti fari wọnú. ara ń tà ń sọ nìyí. ilé ti délẹ̀ báyìí, àwọn méjèèjì ò sí ń bẹ̀ mọ́. ẹ wá ń kí lẹ irú decision wo? Gabriel ò fẹ́ sinmi o. Àgbàlá Gabriel kò fẹ́ ìsinmi fún rẹ̀. mo dẹ̀ pray wípé kí wọ́n yanjú ilé yẹn nítùbí ìnùbí. wọ́n ti kọ́lé fún wọn, bó bá wù wọ́n lè tà á. ẹ jẹ́ kán wá sí gbangba fúnra wọn pé àwọn ti fún chọ́ọ̀chì. ẹ jẹ́ kán wá síta gbangba fúnra wọn kí wọ́n sọ wípé àwọn ti fún Àgbàlá Gabriel foundation. ṣùgbọ́n láìsí yẹn, Muyideen ló ní ilé yẹn o. màá connect one way or the other láti get Oríyọmí Hamzat. àwọn èèyàn gbọ́dọ̀ pariwo lórí ilé yẹn o. tí wọn bá rọ́nà mi tó fẹ́ fi lu ọmọ Nàìjíríà jìbìtì mọ́, kó má padà sórí ilé méjèèjì yẹn o. it's a forgone project yẹn ti lọ. bàbá Suebebe decision tó bá wà àwọn ọmọ ẹ̀ nítorí pé wọ́n jẹ́ kúrúǹtù, wọ́n já láìmọ̀ kan, kẹ wá jọba lé wọn lórí, kẹ gbọ́wọ́ lé wọn lórí. àwọn fámìlì tiẹ̀ náà wá, wọ́n á ṣe public wípé àwọn ti fún ìjọ. bàbá Suebebe ló ní ilé yẹn. torí ara àwọn míì tẹ sànú fún, tó yẹ pé ìgboro ni wọ́n lọ ralẹ̀ sí tí wọ́n kọ́lé wọn sí. ìmíì ti ń kọ́lé ẹ̀ lọ outside the compound. ṣé wọ́n lè lọ bẹ̀ báyìí pé torí pé ẹni tó kọ́lé yẹn fún ti kú, àwọn ń lọ síbẹ̀ lọ gbé, wọ́n ń lọ gbà, wọ́n ń lọ tà á? ilé tán kọ́ yẹn kán má fọwọ́ kàn o. tán bá dẹ̀ ní kankan tán fẹ́ ṣe lórí ẹ̀, kán pe àwọn tán kọ́lé yẹn fún. ilé yẹn ò ń ṣe ilé Àgbàlá Gabriel foundation. ilé Suebebe ń ṣe ilé Àgbàlá Gabriel foundation. Suebebe ló nìyẹn, Muyideen ló nìyẹn. tó bá decide láti lùsẹ̀ fún church, wọ́n á wá sórí atẹ́gùn, wọ́n á wá sọ wípé òkè pé eléyìí tẹ́ ẹ kọ́ fún mi mo fún yín. eléyìí tó bá dẹ̀ ní interest láti tà wọ́n ló ní property Muyideen ni, property bàbá Suebebe ni. wọ́n á sọ iye tó fẹ́ tà á, wọ́n á dẹ̀ sanwó fún wọn, wọ́n á máa lọ. so lẹ́yìn tó bá ti sanwó ìtàn value ilé yẹn sí fún wọn, àwọn náà mọ tán lọ fi ṣe, so that ilé tí wọ́n ní wọ́n kọ́ fún wọn á lè continue níbi tí wọ́n bá lọ, wọ́n á lọ kọ́ míì síbẹ̀. so kò sọ̀rọ̀ ìjà ń bẹ̀ tí wọ́n bá ti fẹ́ jà, but wọ́n bá ń fẹ́ ìjà ni wọ́n fi lè sọ pé wọ́n dédé take a decision láì sí pé àwọn
fámílì àwọn méjèèjì yẹn wà aware. ẹ ṣé gan ni sà. ṣé dádì ara sà. bàbá o. yes sà. dádì ọ̀rọ̀ Muyideen àti bàbá Suebebe tẹ́ dá sí nígbà kan ǹjẹ́ gbọ́ pé ó ti padà bẹ̀yìn yọ sà. kò sígbà tí ò ní bẹ́yìn yọ, kò sígbà tí ò ní bẹ́yìn yọ. orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bàbá wí fọmọ ẹni á gbọ́. nígbà tí ọ̀rọ̀ wọn wà lójú iná tí mo dá sí gbà yẹn, mo rí wèrè tó ń bú mi, mo rópònú tó ń bú mi, ìwọ̀nba èèyàn tó lọ́pọlọ tó yìn mí wọn pọ̀. mo sọ ń gbà yẹn pé orí ẹlẹ́kẹ̀ẹ́dẹ làgbàlá Gabriel ń ṣe fáwọn èèyàn wọ̀nyí. ó fọ́ kọ́lé fúnyàn, ó fún nílẹ̀ sínú ọgbà ọ̀dọ̀ ẹ, ṣóore nìyẹn? tó ń ṣe wọ́n lóore nìyẹn? ilé ọjọ́ sí nìyẹn o. tí mo dá sí wípé àgbàlá Gabriel ò ní ráìtì láti máa fún àwọn èèyàn nílẹ̀ sí inú ọgbà rẹ̀ láti pé ń ràn wọ́n lọ́wọ́ ẹ̀ ń bá wọn kọ́lé. ṣe rí ilé ọ̀hún báyìí? ilé ọ̀hún ló ń decide pé káwọn kan decide, káwọn wèrè tó kójọ kan decide lórí kí wọ́n fẹ́ ṣe. kí ni wọ́n fẹ́ ṣe lórí ilé onílé? àgbàlá Gabriel yóò fẹ́ ṣẹ̀wọ̀n because àá dá sí, àá dẹ̀ ti àwọn èèyàn lẹ́yìn, wọ́n á gbé lọ sí court. ìwé ilé wà lọ́wọ́ ẹni tó ní ilé, ẹ wá ní kò gbé bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin ẹ̀rù gbẹ̀yìn ọ̀rọ̀ kẹ́ tó ṣọdẹ ẹ̀bá ọ̀nà. àbí oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò ní kó mọ sanwó ọdẹ? oorun mélòó làjẹ́ ń sùn nínú ilé lóru tára àdúgbò wá ní pé ó gbọ́dọ̀ máa sanwó ọdẹ? ọdún kì í ṣe ẹ̀kọ́ tá à ń kọ́ ń gbà yẹn nìyẹn, wípé o ò lè ló fẹ́ ṣoore àṣesápò ara ẹ. o fẹ́ kí wọ́n kọ́ ilé fún kí lorúkọ ẹ̀ ń gbà ẹ Muyideen àti Suebebe, ẹ kọ́lé yẹn kọ́ sínú ọgbà yín. ṣé tó bá jẹ́ ta ló kọ́ kó ní pé kó lọ́ọ́ wá ilẹ̀? owó tó ń dájọ́ fún Muyideen àti bàbá Suebebe ó tó, wọ́n sì lè rówó ilẹ̀ ń bẹ̀, bẹ́ẹ̀ náà nílẹ̀ wọ́n tó ń bàdàn ni. gbogbo àsìkò tá à ń sọ a sì lè rí bí tó ti lè ralẹ̀ 1 million, a sì lè rí inú gbó tó ti lè ralẹ̀ 500,000 tí wọ́n á dẹ̀ kọ́ the same house yẹn síbẹ̀ fónílé. ṣé wọ́n lè kọ́ sóko bìkà àbí kọ́ kọ́ sí outside the church compound káwọn yẹn wá abandon ẹ̀ lénìí? sáwọn ọmọ Suebebe ò ní délé bàbá wọn mọ́? àbí kì í ṣe léyìn ni wọn ìbá sin Suebebe sí? ṣé wọn ìbá wá fi léyìn ẹ̀ lẹ̀ lénìí? nǹkan tí wọ́n jọ ń decide